ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yìí. Ọlọ́pàá ìpínlẹ̀ Ondo gbẹ̀mí afurasí ajínigbé méjì lójú ọ̀nà Ọ̀wọ̀ lẹ́yìn tí wọ́n ṣínà ìbọn fúnra wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti gbẹ̀mí afurasí ajínigbé méjì ní ìlú ààbò tó wà lójú ọ̀nà márosẹ̀ Àkúrẹ́ sí ìlú Ọ̀wọ̀ lẹ́yìn tí àwọn afurasí ajínigbé ń dojú ìbọn kọ ọlọ́pàá. Ọlọ́pàá ní àwọn rí ìbọn ìléwọ́, àgbélẹ̀rọ méjì, ọta ìbọn, àwọn ìbòjú méjì, ẹ̀rọ ìléwọ́ àti káàdì ATM lákàtà wọn lẹ́yìn ìkọlù náà. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá DSP Àbáyọ̀mí Jimoh fi léde, ó ní nǹkan bíi aago 3 àbọ̀ ìdájí ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lẹ́yìn tí wọ́n ké pe ọlọ́pàá pé àwọn afurasí náà ṣọṣẹ́ ní iléeṣẹ́ Ọláìyá Block Industry tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀kọ́ girama ìlú Àbò High School. Jimoh sọ pé ìwádìí àwọn fi hàn pé géńdé ọkùnrin 7 ló yabo iléeṣẹ́ Ọláìyá Block Industry tí wọ́n sì sọ pé àwọn fẹ́ rí ẹni tó ní iléeṣẹ́ náà. Ó ní kété tí a gbọ́ ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá tẹkọ̀ létí lọ síbẹ̀ tí àwọn afurasí náà sì sínú ìbọn bolẹ̀. Ọlọ́pàá dá ìbọn náà padà tí ìró ìbọn sì ń dún lákọlákọ. Nínú ìkọlù náà ni ẹ̀mí ajínigbé méjì ti bọ́ tí àwọn akẹgbẹ́ yòókù sì na pápá bora sínú igbó tó wà nítòsí lẹ́yìn tí wọ́n fara gbọ́ta ìbọn. Ẹ̀wẹ̀, a rí ìbọn àgbélẹ̀rọ ìléwọ́ méjì, ọta ìbọn, àwọn ìbòjú méjì, ẹ̀rọ ìléwọ́ àti káàdì ATM lára àwọn afurasí méjì náà lẹ́yìn ìkọlù ọ̀hún. Jimoh sọ síwájú sí pé wọ́n ti kó òkú àwọn afurasí méjì náà lọ sí ilé ìwòsàn ìjọba tó wà nílùú Àkúrẹ́. Wọ́n sì ti taari ọ̀rọ̀ náà sí ẹ̀ka anti-kidnapping tó ń ṣèwádìí ẹ̀sùn ìjínigbé. Ó fi kún pé iṣẹ́ ń lọ lọ́wọ́ láti ṣàwárí àwọn afurasí tó kan lùgbò kí àwọn náà lè fojú winá òfin bó ṣe tó àti bó ṣe yẹ. Agbẹnusọ ọlọ́pàá náà wá rọ àwọn aráàlú, pàápàá àwọn tó ń ṣiṣẹ́ ìṣẹ́gun, kí wọ́n sí àwọn ní ìgbẹ́rẹ́ ìpàkọ́ tí ẹnikẹ́ni tó bá wá sọ́dọ̀ wọn fún ìtọ́jú ọgbẹ́ ọta ìbọn. Ẹ̀wẹ̀, ó ní àwọn kò ní síwọ́ iṣẹ́ títí tí iṣẹ́ ìjínigbé yóò fi dohun ìgbàgbé ní ìpínlẹ̀ Ondo. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀rọ̀ ìdúpẹ́ fún àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún o fún ìfọwọ́sowọ́pọ̀ wọn láti sọ ìjínigbé àtàwọn ìwà ọ̀daràn míì di ohun ìgbàgbé ní ìpínlẹ̀ náà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.